Oòduà móhùnmáwòrán gbangba làṣántà. Ọpẹ́, ọlá, ìyìn àti ògo ni fún orúkọ Olúwa, ẹni tí ó dá èmi àti ẹ̀yin sí láti ìjẹjọ títí di òní. Ọjọ́ ìsinmi míì ló tún dé yìí o. Mo kí yín káàbọ̀ lórúkọ Olúwa, gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Orin Aiku ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tẹ́ ẹ ti ń wò wá, tẹ́ ẹ ń gbádùn wá. A dúpẹ́ fún àwọn kọ́mẹ̀ǹtì yín, a dúpẹ́ bí ẹ ṣe ń bá wa like, tẹ́ ẹ ń bá wa share ètò yìí. Ẹ má jẹ́ kó rẹ̀ yín o, ṣe mọ̀ pé àwa wà níbí fún yín ni. Ìkànnì Oòduà móhùnmáwòrán, òun náà ni mo wà tí mo kalẹ̀ sí lónìí láti mú àkọ́tún ètò Orin Aiku bí a ṣe máa ń ṣe lọ́jọ́jọ́ ìsinmi wá fún yín, níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò àwọn orin mímọ́ tí a máa ń kọ nínú ilé ìjọsìn. Praise Mania lórúkọ mi, torin tọ̀rọ̀tọ̀rọ̀. Inú mi dùn láti wà ní ojú ìwòran yín lónìí. A tún ti mú orin míì wá fún yín lónìí tí a ó gbé yẹ̀wò, tí a ó sì wo àwọn ìtàn tí ó so mú àti ìrírí àwọn tó kọ àti ohun tó mú wọn tó bí àwọn ọ̀rọ̀ orin wọ̀nyí. Mo máa sáré lọ sí apá òkè lọ́hùn, tí n bá dé a ó wá wọnú àgbàní ètò Orin Aiku fún ti ọ̀sẹ̀ yìí lọ. Ẹ má yí kúrò níbẹ̀, ìkànnì Oòduà móhùnmáwòrán náà lẹ́wà, mú ń padà bọ̀. Oòduà móhùnmáwòrán gbangba làṣántà. Èdè Welsh ó ní William Williams ló fi kọ orin yìí, bí ìgbà tá a bá ní èèyàn fèdè Haúsá fi kọ ọ̀rọ̀ orin sílẹ̀. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí orin yìí dálé lórí ó ní orin Dáfídì orí ìkọkànlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàlá tí ó kà báyìí pé nítorí ìwọ ni àpáta mi àti odi mi, nítorí náà nítorí orúkọ rẹ máa ṣe ìtọ́jú mi kí o sì máa ṣe amọ̀nà mi. Ṣe rí báyìí. Orílẹ̀-èdè Wales ó jẹ́ orílẹ̀-èdè tó gbajúgbajà láyé ìgbà yẹn fún orin kíkọ. Àwọn orílẹ̀-èdè míì wọ́n mọ̀ wọ́n fún bóyá iṣẹ́ àgbẹ̀ àbí ẹja pípa, àwọn ilẹ̀ oríṣiríṣi. Ṣùgbọ́n orílẹ̀-èdè Wales wọ́n gbajúgbajà fún orin kíkọ láyé ìgbà yẹn. Kódà ìtàn sọ fún wa pé ó ní àjọ̀dún orin tí wọ́n máa ń ṣe ní ilẹ̀ Wales lọ́dọọdún tó sì jẹ́ music festival tó popular láyé ìgbà yẹn. Nínú ìsọjí ìjèrè ọkàn tí Wesley àti George Whitefield ṣe lọ́jọ́ kan, ibẹ̀ ni ọkùnrin tí ó kọ orin yìí, William Williams, ló ti bá Ọlọ́run pàdé. Látilẹ̀ iṣẹ́ oníṣègùn òyìnbó òun ló fẹ́ yàn láàyò, ṣùgbọ́n lẹ́yìn tó bá Jésù pàdé nínú ìsọjí ìhìnrere tí Wesley àti George Whitefield ṣe, ó yí ìpinnu rẹ̀ padà láti di ìránṣẹ́ Ọlọ́run. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ ní ìjọ àgùdà tí à ń pè ní Anglican Church, ṣùgbọ́n kò pẹ́ díẹ̀ bí wọ́n ṣe ń ṣe nǹkan létòlétò yẹn kò fẹ́ bá lára mu. Ó fẹ́ máa ṣe iṣẹ́ ìsìn gẹ́gẹ́ bí ìmísí Ọlọ́run bá ṣe gbé wá, kò ń ṣe pé dáwọn Anglican ṣe máa ń ṣe nǹkan tí wọ́n yẹn. So lọ́rọ̀ kan William ó fi ìjọ Anglican sílẹ̀, ó wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ tiẹ̀ ní orílẹ̀-èdè Wales. Ó lọ káàkiri orílẹ̀-èdè yìí, ó ń ṣiṣẹ́ ìránṣẹ́, ó ń ṣèsọjí. Ṣùgbọ́n nǹkan tó yàtọ̀ nípa William Williams ni wípé ó máa ń gba ìmísí kó tó ṣe iṣẹ́ ìránṣẹ́, ó máa ń gba ìmísí nípasẹ̀ orin. Ìyẹn àwọn orin hymns, àwọn orin mímọ́ tá a máa ń kọ ní ilé ìjọsìn yìí. Orin yìí, Máa Tọ́jú Mi Jehovah Nla, ó ní ọ̀pọ̀lọpọ̀ àfiwé pẹ̀lú ìrìn àjò àwọn ọmọ Ísírẹ́lì láti ilẹ̀ Egypt sí orílẹ̀-èdè Kénáánì. Ìdí ẹ̀ nìyẹn tí ó fi lo àwọn ọ̀rọ̀ bíi aṣálẹ̀ ilẹ̀, ọ̀wọ́ iná àti ọ̀wọ́ ìkúùkù. Bíbélì sọ wípé ní òru ọ̀wọ́ iná òun ni Ọlọ́run fi ń ṣe odi fún àwọn ọmọ Ísírẹ́lì lẹ́yìn tó bá di tílẹ̀ bá mọ́, ọ̀wọ́ ìkúùkù ni, ìyẹn làwọn ọ̀tá wọn ò fi ń rí wọn. Ta ló fẹ́ wọnú iná, ta ló fẹ́ wọnú ìkúùkù. Àti mánà, oúnjẹ ọ̀run. Oríṣiríṣi àwọn ọ̀rọ̀ yìí òun la rí nínú orin yìí tí ó ní ṣe pẹ̀lú ìrírí àwọn ọmọ Ísírẹ́lì ní àti dé ilẹ̀ Kénáánì.
ohun tí ó jẹ́ àfojúsùn tá a lè mú kókó lórí orin náà ni pé gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ṣe amọ̀nà, atọ́nà àti ìtọ́jú àwọn ọmọ Ísírẹ́lì ní ìrìn àjò wọn lọ sí ilẹ̀ Kénáánì, bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣì wà pẹ̀lú ìfẹ́ àti àánú rẹ̀ láti ṣe amọ̀nà wa, pàápàá àwa onígbàgbọ́ tí a jẹ́ arìnrìn àjò láti ayé yìí lọ sí ìlú ọ̀run, ìyẹn Jerúsálẹ́mù tọ̀run. Tí a bá farabalẹ̀ wo àwọn ọ̀rọ̀ orin yìí, a ó rí mọ̀ wípé ìmísí tó jinlẹ̀ òun la fi kọ. Màá rọ̀ wá pé ká wà ní ìjókòó àti ìfarabalẹ̀. Ẹ jẹ́ kí a gbọ́ orin yìí, ẹ máa bá mi ká lọ pẹ̀lú àtẹ̀dùrú wa bí a ó ti máa gbádùn orin yìí, kí a máa ṣàṣàrò ká sì máa gbàdúrà. Jésù olùtọ́jú, Jésù aṣamọ̀nà, kò ní fi yín sílẹ̀, kò ní fèmí náà sílẹ̀. Ẹ jẹ́ ká tẹ̀lé aludùrú wa kí a gbádùn orin yìí, máa tọ́jú mi, Jehovah Nla. Mo kí yín káàbọ̀ padà sí orí ètò Orin Àìkú fún ti ọjọ́ ìsinmi tòní. A ti wò ó, ta ló kọ, ìrírí wo òun ló wà, àwọn ìṣẹ̀lẹ̀ wo ló yí ká, ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wo lórin yìí dálé lórí. A sì ti mọ̀ lónìí báyìí, ó ti yé wa sí i. Nígbàgbọ́ tá a bá ń kọrin yìí, ẹ jẹ́ kí òye yìí kí ó máa wà fún wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ ẹ darapọ̀ mọ́ mi láti gbádùn ètò tòní.
lórí gbogbo àwọn ẹ̀tẹ́ ìbánidọ́rẹ̀ẹ́ ní orí ẹ̀rọ ayélujára ní kẹ́ ẹ ti máa wo ètò wa láti ìkànnì Oòduà Móhùnmáwòrán, Instagram, TikTok, YouTube àti Facebook. Ibẹ̀ la wà tá a kalẹ̀ sí gbàá. Oòduà Móhùnmáwòrán, Praise-Mania lórúkọ mi, atọ́kùn ètò yín fún tòní. Ẹ bá mi pàdé lọ́jọ́ mẹ́jọ. Mo dúpẹ́ lọ́wọ́ ìjọ Bọ́lá Anglican Memorial Church níkẹjà bí wọ́n ṣe fààyè gbà wá láti lo dùrù wọn fún títẹ orin yìí sí etí ìgbọ́ yín, àti àwọn alùdùrù wa náà àdúpẹ́ lọ́wọ́ wọn. Ọ̀gá iléeṣẹ́ wa àdúpẹ́ lọ́wọ́ yín fẹ́ fààyè gbà wá ìkànnì Oòduà Móhùnmáwòrán àti gbogbo àwọn tá a jọ ṣètò yìí lónìí. Lọ́jọ́ mẹ́jọ ní kẹ́ jẹ́ ká jọ pàdé. Ṣùgbọ́n ẹ má gbàgbé o, bẹ́ẹ̀ tí ń wo àwọn ètò wa, ẹ máa share, ẹ máa like, ẹ máa comment, kẹ́ ẹ subscribe, tó fi jẹ́ pé gbogbo àwọn ètò wa ni yóò máa wá sí ìtólétí yín lórí ẹ̀rọ ayélujára. Ẹ jẹ́ ká jọ ṣe lọ́jọ́ mẹ́jọ. Àánú Ọlọ́run kò ní fi ẹ̀yin àti èmi sílẹ̀. Màá tún wá ní ọjọ́ mẹ́jọ tó ń bọ̀ pẹ̀lú àkọ́tún orin àìkú mìíràn. Ire o. Oòduà Móhùnmáwòrán, gbangba làṣà ń tà.